gbà nínú ẹ̀san gan-an ó ti gbàgbé pé ọba Ọlọ́run ló máa ń san ẹ̀san ni. àní mo ní kẹ́ ẹ gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi. mo tún padà bọ̀ mo tún ń bọ̀. Tí mo ti dùn ẹ ṣé gan ẹ ṣé gan. Gbogbo rẹ̀ gbé wá fún mi. Gbogbo ẹ̀ bí wàá ṣe fẹ́ sí mi kókó ẹ̀kọ́ tó gbogbo ẹ̀ wá. Bọ̀dọ̀ àpò lọ́wọ́ ẹ̀kọ́ nígbà tí mo lè bẹ̀ẹ́ gan tó ní ìdá. Kò sí o. Chief. My bẹ́ẹ̀. Chief. Iṣẹ́ mo jọ àfẹ́ bẹ́ẹ̀ wò ni. Èdè ń fẹ́ kó bá mi ṣe. Wọ́n sì sára. Wọ́n bá mi ṣeré yẹn gan ni o. Báwo mo ṣe máa la mi lè ṣe rúkọ mi lè ṣe. Mo ní ká ẹ gbẹ̀san mi fún mi lára àwọn ọ̀tá mi bẹ́ẹ̀ bá gbà fún mi n ò ní yé dà yín láàmú. ó túmọ̀ sí pé àlejò tí ó bá yé ilẹ̀kùn onílé kan ó fẹ́ kí onílé ó ṣí ni. bó tilẹ̀ jẹ́ wípé aláìníbẹ̀rù Ọlọ́run lọ́kàn rárá ni mo jẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ò kì í ṣe ojúsàájú torí pé ìwọ arábìnrin opó yìí ó ti ń wábí ní gbogbo ìgbà máa gba ẹ̀san rẹ fún ọ látara àwọn ọ̀tá rẹ. ẹ ṣé mo dúpẹ́. kó o mọ̀ bá fi wíwà rẹ síbí ní gbogbo ìgbà dá mi lágara. ẹ ṣé. Ó tún wà lẹ́nu géètì díẹ̀ torí ẹ̀ lọ́jọ́ kí n jáde síta fún alára mi fi ní kí gbẹ̀gbẹ́ máa wá dúró síta kó lè rí mi. Ẹ jọ kí ni mo ṣe? Mi ò lẹ́jọ́ báyìí rò clearing and forwarding lèmi wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀fọ́. Bá fún 35 owó tán fún yín yẹn. Mi ò ráyè. fún yín.